Gale Koleoso katama kaje Imalega ni goro aye Koleoso Lalude un tajanjuru Koleoso Afokugo duro toro Koleoso commander ni Kabere láti ìpìlẹ̀ Oṣó pè mí ní bàbá Koleoso tó freestyle tó ń dára Nobody wọn kò wá bí ìsagbá To wá for stories that touch later Koleoso wà léríyà Arẹwà tó rẹwà ní Èrúwà Àsọ fún pé kò ṣọ́ra fún gbére wá Èyí lè gan o Koleoso Àpàjọkù kó mọ́ gàlégàlé Koleoso kàtàwọn kàájé Ìmọ̀lẹ́gà ní kòrò ayé Koleoso. Ó fẹ́ sọ̀rọ̀ ẹ̀ di ìgbíntẹnumọ́gi ògùn. Igi tèmi níyọ̀ kò ṣẹ́gun. Kó má bàa lọ tẹnu bọ̀. Kí ni ń ṣe ọ́? Igi irú èwo làwa ò lè gùn. Kódà kó jẹ́ igi aládìí ṣe nígun ni. A ní o fẹ́ mi kó jẹ́ mi ní ìhòòhò. Àti pupa. Ṣebí. Ẹ̀gbọ́n mi ò sọ kí yín. Yẹ́rù pọ́pọ́. Ọlọ́run mi ṣe tí mo kó yín jẹ. Kí ló tẹ̀ kọ́ lọ sẹ́gbọ́n mi lẹ́nu náà? Ẹ fọkàn balẹ̀, ẹ máa bẹ̀rù, ẹ máa fòyà. Ẹ ṣe ń wo wọn yìí, aláàlókè tó mọ ọwọ́ ni wọn tó ṣe kíni tó tẹ bá ṣe tiwọn yín kí wọ́n máa wà lábẹ́ ààbò. Ẹ máa kúrò ní tẹ̀ fẹsẹ̀ rìn káàkiri ní oṣù kú yìí. Ẹ kí wọ́n máa wà láńbò. Ẹ̀yin náà ṣe yes ẹ kàn ṣéwó náà kẹ́ mọ bó ṣe máa ṣẹlẹ̀. Bójú ọwọ́ kí ni ń ṣe ọ́? Ó ní sórí wọ́n ṣépè fún ọ ni àkúsọrí nù tọ̀gẹ̀dẹ̀ àkúsọrú nù tùrèké tiẹ̀ ti ta dọ́rùn. Ìyàwó mi. Ìwọ kájà rẹ sọ mi ńlá kó o má bàa láró nàyànnàyàn rẹ sọ yànnà kó o má bàa lẹni ọba ìjímẹ̀rẹ̀ rẹ kó sọ gígùn kó o má bàa gùn gí aládìí yẹn má bàa ránṣẹ́ pé Ọlọ́run ọ̀sán kankan ọkà káyìn tiẹ̀ ó fi sánmọ ẹran kó sọyàn afẹ́fẹ́ kó gbé àkó láàrin. Sàbílì o ẹ̀mí rẹ ò tí ì rìn jìnnà ó yá padà wáyé kó wá jẹran gẹ̀dẹ̀. Má bínú sí mi mi ò ṣe kankan Olúwa bá mi èmi dẹ̀ ti jẹ́ kó yé pé mo lẹ́ni tí mò ń fẹ́ ẹ ṣe mọ̀ pé mi ò kọ̀rọ̀ sí lẹ́nu rí. n ò fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu ẹ̀ n ò fẹ́ gbọ́ nǹkan kan lẹ́nu rẹ mọ́ kó o yá sinmi báwọn ó yá gbà lọ́wọ́ mi kó o mú. Má jẹ́ kí n mú eléyìí mi ò tún mọ̀ nǹkan tẹ́ gbé sínú ẹ̀ ẹ jọ̀ọ́ torí Ọlọ́run má tún jẹ́ kí n mú. gbàgbé ní lọ́wọ́ mi sá. Nice boy. So mo n tó ṣẹlẹ̀ ní wípé àwọn ọmọ wọn ìfẹ́ kí wọ́n máa gbà àwé mà my pickings ìfẹ́ kí wọ́n máa jáde ẹni bá fẹ́ gbé wọn kọ́ mọ̀ wá gbé wọn mọ́lé gbogbo tó bá fẹ́ ṣe kọ́ mọ̀ wá ṣe hàn yín torí pé kí ni àwọn wọn kì gírápàsì ìdè kárí pikin wọ́n ra àwọn ọmọ lójú títì wọ́n fi wọ́n ṣe gbá wọ́n fi wọ́n ṣàwo àwọn ọmọ tọ́lọ̀ ń dà sí mi lágbádá tí mo manage tí mo jẹ́ management wọn ìfẹ́ kéèyàn kankan fi wọ́n ṣe nǹkan kan ẹ ń bá wa fẹ́ gbé wọn kọ́ mọ̀ wá gbọ́n àyìn yàrá ń bẹ́ àyìn tó ṣẹlẹ̀ nu. Mama ṣe get ṣe rí mama ẹ kò fẹ́ mi ní yàrá tó wà òkè ẹ fọmọ tó wà òkè ṣé tí mo mi tẹ́lẹ̀ máa tẹ́wọ́ sí i mama. Wo cast boy wàhálà dey play
kò sí kankan tó fẹ́ àyín tí ò sí pikin dé woman dé fúrọ̀ dé lẹ́pà dé gbangba dé kò sí ní tó fẹ́ tí ò sí mí òdèlè kú olóògbórí ṣé tútù lọ fẹ́ ni àbí gbígbẹ kò sí táwọn ò ní àyín ẹni gẹ̀ bùrọ̀kọ̀tọ̀ fúrọ̀ bàǹbà pẹlẹbẹ kò sí tí ò sí àyín ìwọ kan náà kásì kan pé ní tó fẹ́ rè ṣọ́ọ̀ṣì rẹ ní sì fọ́n ṣọ́ọ̀ṣì rẹ yọ wọlé tí ọ lọ bá wà láì ajé. màmá ẹ̀yẹn ẹ̀kọ́ fíláàṣì mi kẹ́lẹ́ fi yàrá hàn wá màá gbá àwọn ọmọ yín débẹ̀ ẹ̀rọ gan bá àwọn màmá. ọ̀dà kásìbọ̀ yìí ní sùúrù. 804 302 361. Mama, you know say na you be our godmother now. Without you, a lè fóúnjẹ sẹ́nu, a lè ráṣọ wọ̀gbọ́n ẹ̀rí bí mo ṣe ń dán ni. Ọlá yín ló ń jẹ́ ká máa dán. Ní bákà rẹ̀ mọ yín tẹ́lẹ̀. Kásìbọ̀ yìí. màmá iṣu ọ̀gán you be talk and do màmá. ọmọ ń gbé orí. Mama, you no trust me. Mo latan fún ẹrú bá. Kásìbọ̀ yìí mo sọ fún ọ tẹ́lẹ̀ náà mo lọ́mọ mi ò gbé ọ débẹ̀ yóò kà tán báyìí ni yàtí. màmá jẹ́rìí rẹ̀. ó dry ni òun náà bá mi bẹ́ẹ̀ màmá ó mọ bóyá ń lọ. bó ṣe gbádùn rẹ̀ náà lọ dà mo wá ń wò pé bóyá kọ́ ọmọ kan sí ọmọ tó. màmá ọmọ mo ṣe ń wò yìí gan-an màmá I go like chop you. bí mi ṣe wà yìí mo like iṣẹ́ tó bá tíìkì gan iṣẹ́ tó bá wéńbé màmá. màmá tẹ́ ẹ bá máa ìrà sí gẹ́ náà jù mo lè tẹ́ 1 million fún mi. Payment. kí ló ha yín lẹ́nu ṣe ìyá wèrè ha orí ibú ò lẹ́ ṣe èèyàn náà fẹ́ dẹ́sẹ̀ mi ẹ sì ń la lórí ibú ó lè sùn ká tó fi rù nù. Ọlọ́run aṣọ yín lọ, Ọlọ́run aṣọ yín bọ̀. ẹ wọlé lù sọ ẹ parẹ́. màmá reason bàtà tí mo bá yín sọ lẹ́ẹ̀kan kò lọ 5.1 million sí energy ṣì wà màmá. Kásìbọ̀ nítòsí òun náà dáa àmọ́ okòkò ọlẹ́sìn mi lò obì lò mí àwọn ọmọ mi gan tí mẹ́rin 300,000 láti sọ táìmù àwọn tí wọ́n bá gbé pẹ́ nínú wọn mílíbílí ni wọ́n máa ń gbà ọwọ́ àfi mílíọ̀nù kan lọ mí mi ò ṣerú rẹ o wọ́n bá ilé tẹ 2 million agogo. màmá 2 million bóyá màá tẹ 2.5 èmi kò fẹ́ jẹ́ inú ẹ̀ ni màmá mo ó wà nílẹ̀. ọ̀dẹ̀ 2.5. ọlọ́run máa tẹ̀. wọ́n ti dẹ̀ ọ̀yá nìṣó ní kọ́ wá lọ jẹ́sẹ̀ ìyá rẹ̀. nìṣó. máa nìṣó wá jẹ́. mama mo ti tẹ 2.5 million fún yín ẹsẹ̀ ni mo ń tẹ̀ yọ̀tọ̀ dẹ̀ nìkan tí mo fẹ́ tẹ̀ ẹ́. ẹyin tó ọmọ tẹ̀ náà nù àbọ̀ fẹ́ kí n tẹ̀ orí ni. mama ẹ má tẹ̀ mí rìn ntọ́ ọmọ tẹ̀ nù ọmọ tó wàá ṣe fún mi láyé. bẹ́ẹ̀ ni mama. ó bá ń tẹ 2.5 sí. mama mo ti tẹ 2.5 tẹ́lẹ̀ 2.5 million tó kù lákàntì mi láyé lọ́run ló kù lákàntì mi mama. ó bá ń tẹ ní. àmọ́ mi ìjọ ẹ má jẹ́ tẹ. kọ̀ọ̀kan odò àfikún tẹ. ok 2.5 million péré àwa tẹ 2.5 million mi ní tẹ kẹ. àfikún tẹ. ṣé kí n send ẹ sákàntì tí mo send tẹ. ìtọ́ sẹ́ndì tẹ̀ kan sínú lọ sẹ́ndì ẹ̀ sí. ọmọ mi ti send ẹ. ó ti tẹ́ sọmọ tó wàá sí fún mi báyìí. kí ni ẹ ó fẹsẹ̀ múlẹ̀. ok. ó wàá bọ́ sọ̀rẹ́. aṣọ mi. ó wàá jáde. ó wàá lọ àdúgbò yín. ọjà tó bá wá tóbi jù ń bẹ̀ kì í sọjà tó bá kéré o. ó lọ inú rẹ̀ ó wàá mọ̀ pò yìí. wọ́n bá wá ń bi ọ́ léèrè pé kí ló ṣe ọ́ ó lọ bá ya rẹ̀ sùn. ṣé mo lè bá aṣọ mi sìn. rárá ó lọ àdúgbò yín kó tó bọ̀ ọjà rẹ̀ sí òní o. màmá ó kéré gan kíkọ lọ sádùúgbò kíkọ máa pariwo ìyá mi mo bá sùn. àwọn yẹn kéré gan. Kásìbọ̀ kọ́mọ bò. ẹ wọlé sí lọ́wọ́ o. ìjọba kí ló pè mí àti ìjọba.
ìjáyà. Bá mi. Ọ̀nkáwọn ọjọ́bọ̀ lé mi. Ọlọ́pàá tí nǹkan kan ò sì pè mí àtọlọ́pàá pọ̀ rí. Ọmọ mi. Èmi èé jáde èmi èé lọ́bì kankan. Bá fẹ́ dájọ́ kóòtù mi tèmi tí dájọ́ nù. Kí ló ṣẹlẹ̀? Bá mi kò rí bẹ́ẹ̀ o. Ìgbà tí ń bá yín sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ẹ̀ wọ́n wà létí yan under duress wọn wà kí n délé mọ́ ọ̀nà ní ṣe pé bí ṣe lè lẹ́wọ̀. Ṣé àwa mẹ́yàtọ̀ owó àti dùrẹ́ẹ̀sì ló fi sọ fún mi pé òun gbówó bá bá mi? Ọlọ́run mọ́mọ́ ìwọ ọ̀pá mi. Tó o kàná ẹ̀bù ọlọ́pàá torí mi lọ kóòtù nílé ẹjọ́ tèmi rè tèmi tí dájọ́. Ẹbí ìdá sọ̀rọ̀ tí ó kàn. Bá mi ẹ máa fọ lásìkò tá a wà ọ́fíìsà ìjáyà gangan ló dún ìbá mi ọ̀sà gangan tó ń jẹ́ kí n máa pàdé nínú ìròyìn àgbàlagbì tó ń pè lágbàlagbà náà ni. Oh, I see. Irọ́ ó ti ń parọ́ kọ mọ́ tí ń ṣe máa o Bàbá. ní ìmọ̀ ń tẹ̀ ẹ̀ fún o. Bàbá. Èmi ẹ̀ ṣe pírọfẹ́sọ̀ bẹ́ẹ̀nà owó mi rèé o èmi ẹ̀ padà o. Mr. Man, you're under arrest. Ṣé máa tẹ̀lé wa lẹ́rọ àbí ká fagídí wọ̀nyí jáde? No funny. Are you above the law? Only you are under arrest. Rẹ́rìn. Officer, please. Sergeant, how curfew? Màmá ṣe mà ṣe ẹ ní sùúrù. Kíni máa ń ṣàìsí ọwọ́ ẹ gbà mí. Bó ti rí ẹ̀tọ́ láyé à ń kọ́ wùrè lọ́wọ́ oṣó wọ́n ti fi mọ́mú gàrí ṣoṣo lọ́wọ́ ìjáyà ó sì jẹ́ kémi rẹ́jọ́ fáńkọ́ọ̀fù ṣàǹkó. Can you move now? Move! Move! Mr. Man, move! Mo ẹsẹ̀ mi ò gbé mo mú. Kí mo fún ẹ àṣẹ tiẹ̀ pọ̀ nílé mi ẹ̀jẹ̀ lè yá o ẹ̀kọ́ lẹ́yìn ẹ̀ máa ń parí náà mi. Èmi kọ́ mo ní àrínájò ní ẹgbẹ́ tó gbọ́dọ̀ ìdẹ́gbàlá ní àpọ̀tà mo mọ ọkọ̀ mẹ́tẹ̀ẹ̀ta kankan ọ̀gbọ́dọ̀ tábẹ́ èmi ọ̀gáyà ẹ̀yin náà àwọn àmọ́ ìlú kọ́ bí dé mi lè kọ́ bọ̀ wọ́n bá ìwà ọkọ̀ rẹ̀ ti dá Gabriel lórúkọ mi Gabriel bẹ́ẹ̀ni mo gbé ọ̀dọ́ kan lónìí ẹ̀yin tọ́lá yóò ẹ bá fọkọ̀ ìyá rẹ̀ kú mo wá fọkọ̀ rẹ̀ pé gbogbo ẹ̀yin tẹ́ ẹja gbòmìnira tẹ wà ní àyìn lónìí báyà ti ń jẹ́ Gabriel ètí ń bá wí kọ́ ọ̀rọ̀ wọn ẹ bá ṣubú kẹfọ́ nìyẹn ẹ bá ṣubú kẹfọ́ nìyẹn ṣubú ìgbà ọ̀fẹ́ ìlànà òfò èkúrẹ́ náà wúlò òfò ayé náà wúlò òfò gbogbo náà fi dà àṣàṣì tó mọ̀. Gabriel lọ jẹ́sẹ̀ èdè mi wí kó mú ọ̀tẹ̀ mọ kọjá wà kó tẹ mọ́ náà ọ̀tẹ̀ bá ní oṣù. Why you say bẹ́ẹ̀? Bẹ́ẹ̀. Ẹ̀kọ́ tó lọ yóò dání. Ìwọ kẹ̀kẹ́ ẹlẹ́mu. Ẹ̀kọ́ tó bá tú ẹ bá tú ẹ bá tẹ̀lé. Ẹni tó wà lẹ́gùn yóò gbé ọwọ́. Ọmọ wà ní dúrẹ́sì ní bàbá yẹn. Odò lélẹ̀. a ó lékè wọn olélé o a ó lékè wọn o gbígbà bá wọ̀dọ̀ alẹ́ déndé gbígbà bá wọ̀dọ̀ alẹ́ déndé o. bá mi lémi ò sá ọmọ ò sá èmi ò sún ọmọ ò sọ èmi ò sá ọmọ àjẹ́
ẹnìkan wà wọlé bàbá mi ní ọmọ tẹ́lẹ̀ girigiri bí mo ṣe gbọ́ òun ni mò ń sáré bọ̀ nínú afẹ́fẹ́. ọ̀ka ẹ̀. bàbá mi. èmi ní kí n máa bá wọn sí ẹni torí eré lábẹ́ ń bá onígbàjá máa ṣe. bàbá mi wọ́n ṣe bá ṣe jù. tó o bá tètè dé a sì wà nínú rọ̀bọ̀rẹ́ bí ọ̀hún. mọ̀mọ́. ọ̀yà dá wọn lẹ́kún. kíákíá ni àsìkò sí bàbá mi kò sákòókò. mo kí ọ o ṣe okú ọ̀rọ̀ mi àlọ́ ọ̀rọ̀ mo ṣe bẹ́ẹ̀ fún ọ. ọ̀sẹ̀ bá mi. ọ̀sẹ̀ bá mi. ọwọ́ ti bí hùn èmi ọlọ́ọ̀rẹ́ ìjó pẹ̀lú ọwọ́ náà kì. mo ti mú sínú ilé. ọ̀dà ṣe gbénu. bàbá mi ẹ jẹ́ mọ́ padà sí iléèwé torí ọ̀tá pọ̀ nínú iléèwé òun wọn ò sì fẹ́ kí nǹkan kan ṣẹ̀ fún ṣẹ́gbọ́n. nǹkan kan ní ṣe. bàbá mi àmọ́ sísan fún. ọ̀dà ọmọ àgẹ̀ ìrìnnú afẹ́fẹ́ ìyá aláàfin nǹkan mi fáàfó ó ti dé wọn àtàǹjọ̀nù ti á dọ̀rẹ́ àwọn yóò náà máa gbé káàkiri wọ́n máa gbé káàkiri. ẹ̀gbọ́n mi kí nìkan tó ṣẹlẹ̀ gangan báyìí mi àti yín ti sọ̀rọ̀ yín náà ẹ ti ní ẹ máa wò mí lọ́kàn àbí kẹ́ máa yọ kẹ́lẹ́kẹ́lẹ́ èmi ò fẹ́ ríro pé inú skul àwà ẹ ń ṣe student kí báwo lè fẹ́ ṣàlàyé pé ń tẹ̀lé mi kiri báyìí. kí ni ń ṣe ọ sọ ọfẹ mọ sáwà ọfẹ mọ downgrade mi ni ṣèṣe torí rẹ mo ṣe wà nínú sukúlù ni èmi tí mo ní ọmọ ọbọ yẹn ìṣẹ́bó ní ohun tí mo fẹ́ fi hàn mọ̀ fara rẹ balẹ̀ kí ni ṣe ń jẹ èèyàn ni. èèyàn ni yín bọ ọ̀rọ̀ mi ò ń yé yín bọ̀rọ̀ ni. ṣé ọ̀rí kambu lẹ́sẹ̀ mi ni. mo rí ó ṣògan. ó ní ohun tí mo fẹ́ fi hàn gbẹ̀yìn rẹ èyí rẹ ni kò wò kọ́ wọ ohun tí mo ń gbìyànjú àti sọ fún ọ ọ̀tá pọ̀ wọ́n tó 60. Eyes on her. Very good. Eyes on her 247. Ṣó yé yín. wọ́n ń gbìmọ̀ pọ̀ lórí rẹ ni. Fọláoyè nìyẹn o àti spirit kò dáràn kí ni ká ṣe báyìí. kò sí ohun tá a ṣe. ẹ jẹ́ ká máa lọlé. a sì wá lọlé ọ̀rì mi ọmọ fọ́ bí gbá mo wà níwájú rẹ ọ̀ ń ya bí àwo ọ̀rọ̀ rẹ mọ̀ yà mí lẹ́nu o tẹ́lẹ̀ mi. ẹ má rìn kọjá mi. ń bó olóyin ò fẹ́ kí wọ́n rí wa pọ̀. ẹ jẹ́ kí wọ́n dúró dè mí. Guys, plan A to fail. We need to activate plan B. But you no shaky now. You sef know as e dey go. As plan A don feel like that, make we activate plan B, make we activate plan C, keep plan D gan wà nílẹ̀. Ẹ mọ bóyá ń lo aláì. Bàbá ẹ jẹ́ ká wọnú ọmọ yìí. Stop it! Ṣé wà okay? You no see Ojuju Calabar? See, use your brain with plans. A guest, a godfather, igi lẹ́yìn ọgbà wa. All hands for the man wey sabi. Clear for the man. Professor Olaoye. I know today is not a good day. Torí àti gàdá báyìí àti pàtí jágò ti kú. At the same time, no time. We need to move on. Wọ́n ní tá bá pẹ́ lórí mi. Eṣinkéṣin ní bá níbẹ̀. The guy wey matched Jago is still in this campus, walking all around freely. He's not a student. He's not a lecturer. Àmọ́ ó fẹ́ dominate campus wa. No, I won't let that happen. But first, we need to give him the scar he gave us. Àbúrò ẹ̀ fún. Mo fẹ́ kí o kú within 48 hours. Mo fẹ́ kó tún fún ẹ. That is what I want. It's an order. Bami, mi ò this belong. Bàbá tẹ́ bá ṣe sọ̀kò yẹn lọ́la náà ṣe máa tẹ̀lé. Ẹ mọ̀ pé àṣà ò lè máa fífá díẹ̀. Guys, na wetin GF talk mo could do. As the matter don set like this, make everybody play kajadi ká mọ̀ bóyá lọ gangan. Àtẹ̀gùn tó fẹ́ yìí, it's not normal. Oh my God! Oh my God! Ó sì wà lórí ìdúró. I'm on my knees. Sẹ́yìn ọ̀pọ̀ bóyá kì í pagbá. Ẹ mọ̀ pé bàbá ń perí àparò orí ìgbà ẹyẹ ní ọmọ dáhùn. Ẹ̀yin dárúkọ àbúrò mi Ẹfun àbúrò Sóbọ́lá àbúrò Koleoso ọmọ Sógbèmí lẹ fẹ́ pa.
ṣé n fi ọ́ dára tó wù mí. Oh no, please, ẹ má fi mí dára ẹjọ́. Àti in short, àwa terminate kọ́ta fẹ́ ṣe tẹ́lẹ̀ ni. Ṣé mo please just spare my life. I have wife and a kid, please. Please, because of you, I don't mind leaving this campus, please. Ṣé ìjà ọ? Ẹ já mi. Ilé ayé ò sí níbi tó wà ń mọ́ ọ́n. Bí mo ṣe wà yìí, mo wá kí ọ nílọ ní n wá pa ọ tí n bá wá pa ọ ni sórí gbogbo àwọn tó sá lọ wọn ò ní lọ láì fẹ̀jẹ̀wẹ̀. So mọ̀ pé òun gbẹ ẹ̀jẹ̀ rẹ ti ń gbẹ mi tipẹ́ látijọ́ tí bàbá mi ti pè ọ wá sí kóòtù wa ló yẹ kí n ti fàdá gé orí rẹ gẹ́gẹ́ bí fàdá gẹ́rí tèmi jẹ́. Me, your court to read. I've never been to court before. Yes, I'm not a criminal. Please. Àmọ́ mo káàánú rẹ ni. Wo bí ọ̀rọ̀ tákùrọ̀ mi mọ̀ sọ lásàǹsì rí njẹ́ ẹ bá tún pébìrì kòtò tẹ́ ẹ pébìrì kòtò lórí ẹ fún ọjọ́ náà lẹ́jẹ̀lẹ̀ gbogbo yín tẹ́sí wọlé sùn. I promise you. Mo ṣe bẹ́ẹ̀ mọ́ o. I won't do it again. Mo ṣe bẹ́ẹ̀ mọ́ o. I won't do it again. Mo ṣe bẹ́ẹ̀ mọ́. Oh my God. I won't. Mo ṣe bẹ́ẹ̀ mọ́. Oh my God. Oh my God. Oh my God. Oh shit. Yoko is here. Awesome. Oh my God, I'm so happy to see you. Hi, Efo. How are you? Really, you're here? Of course, I'm here. I didn't believe it when you told me you were coming. Why not? I always keep to my promises. Please come and sit. Thank you. When I said I was coming, I make sure I come. Wow. I'm so glad. How are you? I'm good. And you? What did you do? Tony Osinleo. Who's that? My friend, Onlonibiso. I'm going to manage Belo for a while. Oh, really? And I've said a lot about you. She would have loved to meet you. Wow, that would have been lovely. Let's meet you. Okay, there's always the next time, right? Of course. So we can always catch up. I'm glad to meet you. Ice. Also, don't worry. He's around for some reasons, so he's around. Ẹfun, ọ̀rẹ́ rẹ̀ yìí wà nínú ìgbèkùn kan. Ó sì wù mí kí n gbálẹ̀. I don't understand. What is that supposed to mean? Bó bá ń parọ́ fún gbogbo yẹn, ọ̀sẹ̀ mọ́ parọ́ fúnra rẹ̀. Inú mi ò dùn. Bó bá lè fún wa ní fàṣẹ kó jẹ́ kó kémi rẹ̀ kan èmi kan. Bó bá kó mìíràn, bó bá pugi, bó bá kẹgbẹ́ rẹ̀, igi ò bá gi sọ̀rọ̀ láàjìn. Fún yín fàṣẹ wo, ẹ̀gbọ́n mi. Kí ni ń sí ọ? N lè ṣe nǹkan kan fún. Ẹ̀gbọ́n mi. Fọkàn ara rẹ̀ balẹ̀. Ọ̀rọ̀ tó wúwo ni o. Okay, also, I don't know if you can just give him something. I think it's serious. So, Bali try to listen to cut off so let me just excuse you guys. Is that fine by you? Alright, it's okay. Are you sure? Okay, I'll be back shortly. Ẹ̀gbọ́n mi. Wá. Túlétúlé ẹ̀ ti ń tọwọ́ bòkú lójú. Oníbàárà ẹ̀dẹ̀ tí ń bọ́ lè bọ̀. Wọ́n fún lówó tó ń tún yọjú wọlé. Ó ní ohun tí mo rí tí mo ṣe ń yọjú wọlé. Bí ó bá sí nǹkan kan, a ní ṣe nǹkan kan. Bá a bá sì ṣe nǹkan kan, a ní dá nǹkan kan láyé. Ṣé ò yé ọ ni? Ojú inú òun lè jẹ́ òun lò ó. Ṣùgbọ́n wọ́n ní nǹkan tó bá kọni lọ́kàn, tó kọni lóminú, tó tún wá kọni ní gbogbo ara. A ò kí mọ̀ ọkàn tí a bá kí n ṣe ọmọ olúkàn. Ṣé ọmọ olúkàn ni wọ́n? Ọmọ olúkàn ni mí. Ọmọ olújì ni mí. Ọmọ olúfà ni mí. Èyí tí n bá kàn kò ní kan mí lóminú. Èyí tí n bá jìn wọ́n á fi jìn mí. Èyí tí n bá fà kò ní fà mí láṣọ ya pẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Jẹ́ ń gbọ́ ọ̀la, jẹ́ ń ràn án lọ́wọ́. Ọmọ ọwọ́ mi ẹ̀ wá, ọmọ ẹsẹ̀ mi ẹ̀ wá. Adé afújà kìíní tó ń lọ rèé gbàgbára lọ́wọ́ ògùn ọmọ oníjàn òòlé. Ìjàgbani lónìí o, ìjàgbára ẹ̀. Làwọ̀ rẹ̀, ewé tí mo fẹ́ fún ọ yìí kọ́ gbà dání. Tá a fi ṣe gbogbo ohun tá a fẹ́ ṣe tán bí. Tá a fi sọ gbogbo ohun tá a fẹ́ sọ, ọkọ rẹ̀ ò ní mọ̀ kò sì ní gbọ́ wa. Torí òdi
dìmọ̀dìmọ̀ ńlá lòun náà láwọ̀ rẹ̀ gba ìsọwọ́ tún rẹ̀ bóyá pàdé bóyá mo wí mo fẹ́ gbọ́ kí ni tó ṣẹlẹ̀ gan. bàbá ẹ ṣàánú wa yàtọ̀ sí wípé ọmọkùnrin yóò jẹ́ ọkọ àfẹ́sọ́nà ọmọ mi aláàánú wa ló jẹ́ òun ni ò já mọ̀ṣì kò já mọ̀ṣẹ́ nǹkan kékeré kan báyìí ló kàn ra ṣẹlẹ̀ láàrin wọn tó dígbọ́n mi sí omi òtó dádì wọ́n dẹ̀ ti ní ta bá ti dé ọ̀dọ̀ yín gbogbo ẹ̀ ti ní ìyànjú kí lẹ lè ṣe fún wa ẹ jọ̀ọ́. èmi jáwé sọ̀rọ̀ jáwé sọ̀rọ̀ mo lè ṣe 15 fún yín ilé mi lẹ́wà kò sí nǹkan tí mo lè ṣe fún yín ẹ fọkànra yín balẹ̀ fọkàn balẹ̀ kí lẹ̀ ń dààmú ìgbésí ayé yín lé lórí ọmọ tó dáa tó báyìí ọmọ tó rẹwà tó báyìí lẹ̀ tó ń wá ẹnìkan káàkiri òkèèrè pé kó mọ̀ wá sí gbàsàwò ọmọ eléyìí dáa o ẹ sì yànda rẹ̀ fún mi kémi ò máa bá yín tọ́jú ẹ̀. bàbá níbo la tún já sí báyìí ilé ìkéré sí ọmọ yín gan ló jẹ́. ọmọ mi kọ́ mo ṣe ń wò wá máa ń tí mò ń sọ ni. ó da ọmọ yín ni. ìsọmọ ọmọ mi mo fẹ́ fún dáadáa ni mo fẹ́ kó nípa lára rárá tó bá bẹ̀rẹ̀ ronú ní ìsìn láàrin oṣù méjì ẹ rí i pé yóò tún yàtọ̀ ẹ jẹ́ kó mú ronú kúrò lọ́kàn ẹ yàn dá rẹ fún mi. kó lè bá a mú kúrò náà la ṣe wá bí wọ́n ní ta bá ti dé bí kò ti ní ìyànjú ibi tẹ́ tún gbé wa gbà yóò yé mi bàbá. ẹ fọkàn balẹ̀. ẹ ǹlẹ́ bàbá ẹ ǹlẹ́ mo ní kí n bèrè pé ṣé ẹ jẹun. wọ́n jẹ. ó dá ṣé ẹ mu omi. wọ́n mú nǹkan kan. ẹ jẹ́ ẹ mú. sọ́wọ́ arọ mi ni ẹ dàpọ̀ ẹ má bínú tí ògbéyẹ̀wò kọ́ yẹ̀ wù kànnàkànnà ara ẹ má bínú ìjọ wúnú o ẹ bá jẹ́ kí n fẹ́rú eléyìí lé lórí ara rẹ̀ ó balẹ̀. Mommy, what's going on? Báwo tí ẹ bàbá ń ṣeré ni àbí. eré ni. ó dá ẹ wò lórí nǹkan tẹ́ fẹ́ wá bá wa ṣe yẹn jọ torí Ọlọ́run ẹ ràn wá lọ́wọ́. n tí mo ṣe fún yín ọ̀wọ́n rárá èmi iṣẹ́ tèmi nù èmi ò yanjú nù pẹ̀lú yín ẹ gbọ́ n ó ṣe ẹbu kan fún ọ̀fẹ́ yùn sínú afẹ́fẹ́ ọ̀sẹ̀ kan wà níbẹ̀ náà tó fi wẹ̀ àtíkè kan wà tó mọ̀ tó fi rajú sórí ọkùnrin tí ẹ̀ ń retí tí ò wá wọn èmi mo sọ bẹ́ẹ̀ fún ọ ó lè fẹsẹ̀ rìn láti ìlú òyìnbó wá bá ọ wọ́n bá wọ̀ lára tán ibi tí wọ́n parí iṣẹ́ sí lára dé ọgbọ́n bá wọn. all right sir ẹ ṣeun gan ni so bí èlò ní ká mú wá. lówó bí wọn ti ẹ̀gbọ́wọ́ púpọ̀ tẹ́lẹ̀ tí mo rí irú rẹ̀ yìí owó mi ò lè pọ̀ owó sẹ́mi yìí pọ̀ náà tẹ́lẹ̀ ọgbọ́n ẹ sá sẹ́ndì bíi 20,000 sí mi tó bá di láàárọ̀ ọ̀la kí òun wá gbaṣẹ́ fúnra rẹ̀ ní kó wá gbà wọn ò lè ṣàlàyé bó ṣe lò fún ọ sì jẹ́rìí síṣẹ́ mi torí báfẹ́fẹ́ bá fẹ́ yí kangi oko láàánú yóò kàn láà ìwọ fúnra rẹ̀ ọ gbádùn ọgbọ́n wa. ọ̀kàrí ẹ̀kárí. ṣé èrò kankan sí nǹkan tí bàbá yẹn sọ ni. Ọmọtọ́lá ṣé o mọ̀ pé torí tiẹ̀ mo ṣe ń ṣe gbogbo wàhálà tí mo ń ṣe yìí bàbá yẹn kàn ń bẹ́ẹ̀ ṣeré ni má dọwọ́ rú bí tá a bá rọ̀ èdè yìí o. Mọ́mì ṣíbàjọ́ wà ń bẹ̀ yẹn ni ṣé èrè bọ́ ṣe ń wò mí ni ẹ wo àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ àwọn ọ̀rọ̀ kàbìtìkàbìtì tí yóò yẹ ká gbàlagbà máa sọ síyàn òun ló ń sọ síta wọ́n sọ̀rọ̀ ọ̀fẹ́ bí ti báwo. Ọmọtọ́lá mi bàbá yẹn ń bá ẹ ṣeré ni eré ló ń bá ẹ ṣe kò sí nǹkan kan tó fẹ́ bá ẹ ṣe kò sí nǹkan kan tó tiẹ̀ fẹ́ bá ẹ ṣe pọ̀ rárá ó fi ń bá ẹ ṣeré ni mo fi títóbi Ọlọ́run bẹ́ẹ̀. Mọ́mì in my own opinion kí ló dé tẹ̀ ṣe jẹ́ ká lọ sí church ẹ jẹ́ ká lọ sí church ká lọ bá Ọlọ́run sọ̀rọ̀ fúnra wa ẹ pé pásítọ̀ ó máa yan àwẹ̀ àti àdúrà fún wa tá bá gbà tá bá Ọlọ́run sọ̀rọ̀ Ọlọ́run á gbọ́ sí wa lẹ́nu èmi rò pé gbogbo eléyìí necessary. Ọmọtọ́lá kí ló dé tó wá ń dọwọ́ rú nígbà tọ́rọ̀ ti fẹ́ níyànjú báyìí sórí Ọlọ́run gan fún ara ẹ̀ kó kọ́ àjò
Káàbọ̀ aya mi. Ẹ ra bàbá. Mo ti ń retí rẹ. Bẹ́ẹ̀ ni, mi ò rí mọ́tò, ẹsẹ̀ ni mo fi rìn débí báyìí. Bẹ́ẹ̀ náà ni ó rí ìràwé ìdájọ́ ilẹ̀ kó súnà. Kí lorúkọ rẹ rí? Ọmọ́tọ́lá lorúkọ mi. Ọjọ́ Ọmọ́tọ́lá mọ́. Ó sùn lọ́mọ ẹ̀jẹ̀. Kí ni mo ti pè é? Ó sùn. Ẹ wò, èmi náà ti padà realize pé kò sí nǹkan tí mò ń wá níta. Ẹ̀yin gangan lolólùfẹ́ mi. Ẹ̀yin ni ìfẹ́ ayé mi. You are the love of my life. You are my sweetheart. You are my chocomilo. Ó ń láti jẹ́ pé òun fúnra ara rẹ̀ fèrò gbà bùkún ni. Àmọ́ nígbà tó ti wá mọ ohun tó ṣẹlẹ̀, èmi ló dé tó sì dúró lọ́ọ̀dẹ̀ rẹ̀ tó kúrò. Àti ìgbà tí kíní ti ṣẹlẹ̀ sí mi láti bí 2 years ago, iye mi ò ṣírí. A fi èní tí ẹ bí mi, òun ni iye mi tó ṣẹ̀ṣẹ̀. A jẹ́ wípé àkàndá èèyàn ni. Ìyá mi rẹ̀ ńkọ́? Lórí ọ̀rọ̀ yìí ni ìyá mi ṣaláìsí lé lórí. Nínú rògbòdìyàn yìí náà ni wọ́n bá lọ. Ìtìjú pé kí ni ká ti gbọ́ pé ọmọ wọn fẹ́rù bàbá yẹn. Ọ̀gbàgbà ní mítí ń gbára lé ti ń gbára ọkọ̀ ń gbà ọ́ lẹ̀. Wọ́n sì ràn ọ́ lọ́wọ́, wọ́n yọ kúrò nínú ìgbèkùn tó wà, ò ní sínú ìgbèkùn mọ́. Bẹ́ẹ̀ ni, bọ́ bá ti gbà láti fẹ́ mi. Má fẹ́ yín. Ọmọ rẹ wá. Là. Létà ooo, Koleoso wà lérí yà. Kò sí fẹ́nu. Ẹ̀yáwó, ẹ̀yin lé Òṣùbọ́lá. Ó ti sọ kò sórùlé. Tó sì di dandan gbogbo ohun ò nílé. Ẹ̀yáwó, mo fẹ́ kí Òṣùbọ́lá ó mọ̀ wípé ayé gùn, wípé ayé ò kù síbi kan. Àti pé má ṣe ilé ayé nígbè. Béèyàn bá ti ṣe ó dòdì ọ̀run. Ẹ̀yin ajígbé ni kọ́ o. Ajígbé dàkọ́. Òjì kùtùkùtù kóńdé ògún. Ọlọ́mọ olójú dẹ́. Ọlọ́mọ olójú dẹ́. Ọlọ́mọ olójú dẹ́. Yẹwa olójú òjé. Mẹ́bójú méjì lẹ́yìn ìyá mi àgbààgbà ní lótùfẹ̀. Ojú yín níṣo nígbàwọ́ orí. Gbògbógbò tí yín níṣo nígbàwọ́ ọ̀nà fún àtàpàkò tí yín níṣo lógì ní ìka. Ayé ẹ̀yin òdìdì bìrí oníbò sí òru o. Ẹ̀yin ọdẹ sáàpò yorùbá àwọn ènìyàn sáàpò yóò. Ejò òní kó kọ́mọ lẹ́yìn yọyọlọ́dẹ jẹun ẹ̀yin tó lódùmarè kó ní ayé lọ́wọ́ mo pè yín o. Ìjọ abá pé eégún ajé ìjọ abá kóró lòdò dáhùn. Ìjọ tá a bá ti pọmọ láì kó lo ní wà ní ọjà wà bá ní oró gbọ́dọ̀ pàdé oró lọ́nà. Ọjọ́ tí oró bá pàdé oró lọ́nà oró àgbóró mi tọ́rọ́tọ́rọ́. Dandan àti kágbọ́n ta o. Òṣùbọ́lá o, ọmọ Òṣùgbèmí, tó o bá ń bẹ níkà wá ṣé mo fẹ́ kó jẹ́ mi. Tó o bá ń bẹ níkà wá ṣẹ̀ mo fẹ́ kó rọ̀ wá. Tó o bá ń bẹ ní mọ̀dú àwíṣẹ̀ níbi tí ojúmọ́ rẹ̀ ti ń mọ́ wá. Tàbí tí wẹ́rẹ́ lọ́dún yìí làwọn ṣùgbọ́n lóbìlẹ̀. Wọ́n jọba ju abọ́nà wá àjà tí ò lọ́mọ́nú kì í jọ́ lóṣà lóhùn. Òṣùbọ́lá o, ìwọ dà. A ní bọ́gì bọ̀pẹ̀ kí gbarumọlẹ̀ wọn gbèrú ẹ̀yìn gbarumọlẹ̀ ẹ ṣe o. Ìwọ Òṣùbọ́lá, òun múyàn wá kéré, òun fi wájú òkú kéré, ò ní kórè òkò délé. Ẹni bá fẹnu ẹ̀ pé gbòdò, òun náà ni ó forí ara ẹ̀rù délé. Bára ti ń bẹ́tù orí mọ́ ara wo ni. Ẹ̀yin wọnú. Ẹ̀yin wo lẹ pẹ́ tí ọ̀nà tẹ́yọ tẹ́sẹ̀ kú mẹ́. Ẹ rò pé ní gbọ́ ni mo ti gbọ́ pápá mo fi lé àpàṣẹ ilé. Ẹ rò pé n ò ní yé. Mo yè mo fi kí yéye sọ́gbà mo ti mọ̀. Igi ọmọ mo fi dànù pẹ̀lú mọ́mọ́. Koleoso! Koleoso!
Àmì Jaiye. Jísára, wọ́n bá mi àmọ́ mi kan bá. Mo rẹ̀ bá mi àmọ́ mi kan pẹ̀rẹ̀. Jísára, àwọn kan ti pé bíríkótó. Wọ́n fẹ́ sọ ọmọ èmi Òṣógbè mi di ewúrẹ́ jẹ́lẹ́jẹ́lẹ́. Wọ́n fẹ́ sọ ọ́ di àgùntàn jẹ́mọ̀jẹ́mọ̀. Wọ́n sì fẹ́ sọ ọ́ dà láǹgbà tí ọmọ lórí jẹ́lẹ́bù. Mi ò àbúrò mi. Kò sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. Èmi rẹ̀ wá nírìn àjò dájọ́ rìn báyìí. Ẹ kò sí wàhálà bá mi. Bó bá ti yẹ kó ní ó ti yọ ọ̀rẹ́ tèmi náà. Dada mi rí o, bí dada mi bá ti lú kí, ṣe là fẹ́ kù. What is going on here? Ṣé bíbá yìí gan tún fẹ́ wá le ju bí tí mo ti ń bọ̀ lọ báyìí? What's all this? Ẹlẹ́dàá mi jọ̀ọ́ má gbàbọ̀dé o. I just need help. All I need is help. All I need is help. What is going on? O ti forí jálé agbọ́n, o di dandan kágbó ta ọ́. Ṣọ̀gbọ́n apàbàtà apájáwẹ́jáwẹ́ tí ẹ̀. Ẹni bá pàjọ́ lẹ́kún ẹ̀dùn lọ́jọ́ ẹ̀fọ́ ìtí ẹ̀. Ẹ̀yin ẹ̀ ń dẹ pápá ẹ̀fẹ́ mẹ́ja. Ẹ̀ ń dẹ gèrè ẹ̀fẹ́ máwọ̀n tẹkùn. Ewúrẹ́ dúdú làwọn olé olújẹlé. Àgùntàn bọ̀lọ̀jọ̀ láwọ̀ kò mẹ̀rọ̀. Yìí kí ìláwọ̀ àgbàlá. Lọ́jọ́ tá a kọ́kọ́ dé ilé ayé abá alálóore hàn. Pa gbogbo ẹnu ẹ̀ mọ́, pa gbogbo ẹnu ọmọ. Lápáta ní ṣe yẹ yóò kó àrùn ní ṣe yẹ yẹ ìjọ ògidì ní ṣe yẹ àgbọ̀mọ̀rẹ̀ kò jẹ́ tí òní là bá jí. A ní ògidì òkìrì ọba lóde ìwọ́n lọ. Ó tó lẹ̀, ìmúkùmú là mú gbalẹ̀, ìlòkulò là ń lomi ẹ̀ bọ́ọ̀dẹ̀. Báṣọ bá gbó, báṣọ bá gbó, báṣọ bá gbó àdàpísà jẹ́jẹ̀jẹ́. Koleoso wèrè mọ́ ń bá mi ṣe kí bàǹdẹ̀ kí bá ń górí kú ọ̀lọ́run ẹ̀. Èwọ̀. Èwọ̀. Ó mọ̀ láti ara. Èwọ̀. Èwọ̀. A kì í sákísá lọ́gbẹ́, a kì í dáraba lókun. Ṣẹ̀kẹ̀rẹ̀ ò ṣe é fọ́. Báàbí, sàkí wọ́n mọ̀ sí bí ọ̀rá. Àgbọ̀dọ̀ ni wọ́n lè jẹ́. Àgbàdùwà ní ìbọ̀lẹ̀ àkọlù jẹ́. Olùwọ̀ ẹ̀bẹ̀ fún mi jẹ́ gbọ̀ngùn lóṣù iná. Wọ́n yá ilé rẹ̀ kọ́ mọ́ lọ́rẹ̀ tún. Ẹlẹ́rẹ̀ tún. Ọyẹ mọ ẹni wo. Àdá àbúyà ipá. Sáwọn iná lóògùn báyìí. Yẹ́rẹ̀! Gbogbo! Wọ́n ti pa tí wọ́n mọ̀ sí ti ẹ̀. Koleoso ọmọ alábàáká ó ní àbàáká tí ó pọ̀ ètò ṣe fún mi náà ọ̀rọ̀ ọmọ tí ó ṣe bẹ́ẹ̀ fún wọ̀nà n tá a máa ń wí nù ẹni tó bá mọ̀ pé wọ́n pàjùbà ó yẹ kó ládàá tó mú torí ogun là ṣe ní akíkanjú ọmọ bí òye ọba sí ń kọ́ kí làbà máa wí báyìí ọ̀rọ̀ ìsun rẹ̀ o ṣeun ọ̀rọ̀ ọmọkùnrin à ń tẹ́ o àrògùn tá a wá jàlàyé ìkan náà ti kú ńbẹ́nu ǹwọ̀n tí ẹ̀ tí ìjì tọ̀ nǹkan lórí ìjì tọ̀nà ìjàngbọ̀n lọ́wọ́ àlọ́gán mi. ẹ kọ́ ẹ sá. gbéra ńlẹ̀ má dàwọ́ látẹ̀lẹ̀. thank you sir. ẹ ṣe sá. ilé oṣó lọ wà yìí o èmi ni oṣó gbè mí bàbá Koleoso bàbá oṣó bọ́lá bàbá ẹ̀ fún kò sí igi méjì obì nínú igbó ó kọ tiẹ̀ náà ti jẹ́. Ọbáfẹ́mi ni sá Ọbáfẹ́mi.
Ọbáfẹ́mi. Bẹ́ẹ̀ni sá. Ọbáfẹ́mi àwò lọ. Ọbáfẹ́mi àwò lọ́wọ́ àwò lọ. Ọmọ ìràwọ̀ mọ́. Àwọn àgbà Yorùbá nù. Káwo orí ọjẹ́ ìbò rẹ̀ o, káwo orí ọjẹ́ mọ́ rẹ̀. Ṣé ẹ̀rọ àwọn tí bá ń jẹ́ Ọbáfẹ́mi èèyàn dáadáa ni án? Èyí tí ń gbá búlọ́ọ̀kù, tí ń gbá bọ́ọ̀lù, Martins èèyàn dáadáa ló ná. Pẹ̀lẹ́ yóò dá fún un. Àmọ̀dídé tó wá dé tó mú ọkọ tiẹ̀ wáyé. Ẹbí wọn náà kọ sáwọn àna rẹ̀ lé o. Koleoso kò rìn jìnnà tiẹ̀. Abẹ́rẹ́ tiẹ̀ okùn ń bẹ ń bí ẹ̀. Àmọ́ Oṣóbọ́lá Èkó lòun ń gbé. Èyàn ò sì gorí afárá tó dé kò. Bẹ́ẹ̀ni ẹ sọ fún mi sá, ẹ sọ fún mi pé wọn ò sí nílé sá. Ọ̀tọ̀ fún pé kò ní gbé. Ó ti sọ yín fún tẹ́lẹ̀. Ó ti sọ gbogbo ọ̀rọ̀ ẹbí wa fún. Ìfẹ́ nù ìfẹ́. Èkó ní ìhùn gbé ń tiẹ̀. Koleoso pàtíkólà tí gbọ́ wọn ìjà ìfàyàfàrà mọ́ pàṣẹ jò gbọ́ mi o àbí àmọ́ ìpọ́n wọn ẹ̀jẹ̀. a lè múre bọ̀ ṣé wàá múre bọ̀ ṣé mo. bá mi sọ̀rọ̀ mò ń gbọ́ yín. a ti lálejò àbúrò rẹ ó ti mọ́kọ wálé o. àbúrò mi mọ́kọ wálé èwo nù wọn. ẹ fún kódà òun àtọkọ rẹ̀ ń bẹ wájú mi báyìí tí mò ń fojú kàn wò wọ́n o. ṣebí ìwé la ní kẹ́ fún lọ́rẹ̀ ká kí wàá lóde tó ń mọ́kọ wálé. mo lè yan tí lè rọ́kọ ìwọ gan-an tó ọlọ́rọ̀ rẹ̀ sọ àbúrò rẹ̀ sọ àmúyàwó bọ̀ rẹ̀ ó mú bọ̀. ó dà mò ń bọ̀. lọ́pẹ̀ àná rí àgbànú gbogbo ohun tóun bá ti sọ sẹ́rẹ́ ìtọ́wà lẹ́kọ̀ọ́ iṣu sọ̀rọ̀ ń bẹ̀. Farabalẹ̀ o lọ́ọ̀rì fún lóyún. Daddy mo wà okay sir, mo wà okay. Okay. Baby, let me serve you something now. Don't worry, I'm fine, I swear. Kò jẹun kò sí tó burú ń bẹ̀. Ọbáfẹ́mi àìfẹ́ mi lọ́mọ láìṣòro lóró. Bẹ́ẹ̀ni. Ìwọ ló fẹ́ fẹ́ mi lọ́mọ. Bọ́ọ̀ bá ti ní ọwà òkè fóúnjẹ. Sórí gáàsì mo méje ká máa bọ́rọ̀ wá lọ. Méje. Dúpẹ́ lọ́wọ́ orí rẹ o pé bá mi pè mí mo fẹ́ sáré délé. Àwọn dádì òṣìṣẹ́ ọlọ́pẹ́ ni wọ́n bí. Kí ni sí ọ sọ́jà wèrè ni. Ọlọ́run jẹ́ Burkina Faso ìyá báyìí Ọlọ́run jẹ́ Burkina Faso ìyá báyìí. Kí la ṣe jẹ́ náà ẹni ilé ṣe ṣe bíbí yẹn olú ẹ̀kọ́ ní sí Burkina Faso torí kò síbi téèyàn tójú àwọn bíbú yìí ò ní tó wọ́n ní wọ́n máa wo àwọn bíbú máa fi wájú ògùn gbẹ̀yìn o. Bálẹ́lá yóò mọ̀ ká ẹnu mìíràn tí mo bóyá kò mú ti Koleoso solution ọ̀rọ̀ ayé rẹ̀ ni mo jẹ́ ká máa. Kò sí nǹkan kan tó yẹ fẹ́ ṣe náà ṣe èrú àwa wẹ̀ sí. Òun fẹ́ mọ ní ìbẹ̀rẹ̀ Koleoso. Òótọ́ dẹ̀ ni o. Ìkùrẹ́ ti wù. Olúwẹ̀ lè mú ọtí kó gbà bẹ̀. Ìkùrẹ́ ti wù. Mo fẹ́ mọ ti Koleoso. Àwọn òjà ló fi yòókù lẹ̀ fún. Kéṣì sí balẹ̀ á kú. Babe, I'm okay. I don't think I need water anymore. No. Oh, John, shoot me. I'm fine. Trust me. I'm okay. Okay. Daddy, yes sir. Okay. Ó mú kan. Baby, relax. Sure. Ẹ̀gbọ́n mi Koleoso. Bó ní ẹ fún sáwà. Mo wà ẹ̀ka. Ṣé ó sì láburú skul? Sẹ́ni kankan ò sí pọ̀pọ̀ sí wọn sí pọ̀ sí bí wọ́n bá gba wájú yọ tí wọ́n gbẹ̀yìn yọ jẹ́ mọ́. Kò sí kankan. Èyí tí mo fojú wọn rí sọ mọ̀ pé kò ì tó. Bẹ́ẹ̀ni. Bá mi. Ṣé wọ́n ní ìyẹnra rẹ̀ nù? Ṣé wọ́n gbọ́ àmàgbọ́ ọ̀nbẹ lẹ́yìn òun?
ní nǹkan mo pè ọ́ fún Koleoso ọkọ àbúrò rẹ ni lọ fẹ́ fún Koleoso gangan rẹ̀. ṣé wọ́n ní wọ́n ní o fẹ́ fàbúrò mi. Yes sir. Yes sir. dákun ṣé o fẹ́ wá fẹ́ wa ni àbò wá tán wá. mo fẹ́ fẹ́ yín ni sir. ẹ̀gbọ́n mi ẹ wo odò tí ó bá lè gbé ni lọ kò yẹ kó lè bà ní lẹ́rù ọmọ dáadáa ni ó dẹ̀ nífẹ̀ẹ́ mi. mo ṣe wọ́n lọ́wọ́ sọ fún mi bí n ṣe àdírẹ́sì rẹ ni. báà ní ká mú déètì. ẹ má fọ̀rọ̀ gùn ẹ má fà gùn ẹ má gbà bẹ́ẹ̀ ń gbà bọ́ọ̀tì mo ti ń ṣe gbogbo ètò. àwọn ẹbí tèmi lọ ti rí ìmọ̀ ìyá ìmọ̀ bàbá rẹ̀ èmi mẹ́yẹ tó ṣú ọ́ kó tó fẹ́ mọ̀ mú mi lọ́mọ lọ ìwọ náà lọ rè múyàn kan wá nú ẹbí rẹ̀ ó ti tó ẹ sì lọ jìnnà kóòtù tẹ́ ti ṣe wẹ́dìnì rẹ̀ ńbẹ̀ náà lẹ́tì búra lẹ́tì tó kábọ́ra yín lọ. àbí ọ ṣàlàyé fún pé ẹnikẹ́ni tó bá fẹ́ fẹ́ ọ wọ́n ṣègbúra ńkọ́ tí bàbá mi yàn yín sọ fún mi. ẹ̀gbọ́n mi ẹ̀wọ̀n mi sọ gbogbo yẹn fún àti sọ̀rọ̀ débẹ̀. sọ ọmọ pé ohun tá a bá ṣe ní àyín wọn ò lè ṣe lábújá ni. ẹ sà ìrìn mi kan máa ṣe kẹ́kọ̀ọ́ sà mo fẹ́ sáré sá lọ. No sir mo fẹ́ I just want to go out mo fẹ́ jáde sà mo ṣe àwọn test kan ní hospital mo fẹ́ lọ gba àwọn result ẹ̀ sà. ṣé síkìlà ni ó ní ọmọ ṣàárẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tí dáyọ̀ lónìí náà ní ọjọ́ àbáríbi níbí wọlé òní gbogbo àìsàn tí ń ṣe ọkọ lára rẹ̀ ẹ fún lọ́rọ̀ ẹ̀gbẹ́ àparùn wa kó lò èyí tá a máa ń fomi ẹkùn ṣeun kó gbé mu tìrìtìrì ojú ẹ̀ kó yà mọ́gbẹ̀ kó tọ̀ mọ́tọ̀ ètò bá gba sóko sódànù. sà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n padà wá sà ẹ jọ̀ọ́ sà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ máa lọ sà máa padà wá sà. ọ̀fẹ́ mọ̀ lọ lọ́yà mọ̀ lọ ká tó lọ mọ̀ lọ. ó yẹ jẹ́ kí n sin ẹ. baby don't worry mo máa jáde fúnra mi má padà wá má worry ẹ ṣé sà thank you sir. ọ̀npọ̀ ẹ má bínú ẹ ká san ọ́ ẹ jọ̀ọ́ mo rí bẹ́ẹ̀ ṣe wọlé lẹ́ẹ̀kan pẹ̀lú ọmọ bàbá Oṣógbèmí ara bí amọ́ ló ta èmi o in fact orí ìyá yín ìṣẹ̀dá ìyá yín wà lẹ́yìn ibẹ̀ ṣe ọlọ́run ló lè máa rí èmi o ẹ wo family tẹ̀ ti fẹ́ wá mú ìyàwó lélẹ́yìí àmì ṣe mí tẹ́ ẹ bá nífẹ̀ẹ́ ara yín tẹ́ ẹ sì fẹ́ kí ìyá yín àti bàbá yín jèrè yín ẹ sàṣàlà kẹ sàṣàlà fẹ́mi yín ẹ mọ̀ bínú èmi sọ tèmi náà. thank you very much ẹ ṣé gan open now open. dákun ẹ fún ṣé ọkọ lélẹ̀ ìtọ̀ mú wálé ìdí àkọ́kọ́ èmi ní ṣe ti fọ́. dárò láyé mi ẹ̀gbọ́n mi sọ̀rọ̀ lélẹ̀ tẹ̀ sọ ẹ̀ kí ni gbogbo ilé ìbá ìtorí ọlọ́run wọ́n pé ipa búrò yìí mọ̀kàn wálé ẹ̀bọ̀ ẹ̀ má dàda níṣẹ́ fẹ́ lọ jagun ni ta ló ń fa yín jà kọ̀ọ̀kan kí ló ń lé yín tẹ̀ sáré bàbá mi ṣó dábàá yẹn etí ẹ̀rọ tèmi ẹ̀rọ ti láì fún mi ṣé mi ò ní lọ́kọ̀ ni ṣé ibi ni kí n kú sí ni ẹwà tí mi ò ṣọbọ́lá náà ṣé fẹ́yìn fẹ́ káyé tèmi náà rí nìyẹn ẹ̀dẹ̀ ṣàánú mi ẹ ṣàánú mi àbí kí ló dé gan. kí ni tó ń bẹ́gbọ́n rẹ̀ fà ṣé eléyìí ọlọ́yẹ kí wọ́n fẹ́ èyí ojó yìí tọ́ràdà tí ń gbọ̀n bá ti wà ní wọ́n lè yìnbọn kọ́ lọ kú o. ẹ bá ti sọ fún mi kí lọ mọ́ gborí ẹlẹ́mọ̀ṣọ́ wa ni bàbá mi ṣọ́rọ̀ lẹ́ sọ yìí ṣọ́rọ̀ lẹ́ sọ yìí. ó ṣe máa wà láyé tọ́jà ni tí ò lóògùn ni wọ́n fẹ́ fẹ́. wọ́n bí ọmọ kan bẹ aláwo ni ó gbóná àjàṣẹ̀ṣẹ̀ gbọ́mọdé láti bí 30 ọdún ni kò mọ ibi tí ń lọ kò mọ ibi tí ń bọ̀ màá fà ọ́ fún kí wà á ti ẹjọ́ máa ṣàyè yẹn. lẹ́yìn àti ta ni. o náà lóògùn díẹ̀. ó pè mí kí kúkú kú èmi lẹ máa fún babaláwo pẹ̀lú gbogbo ìwé tí mo kà pẹ̀lú gbogbo experience mi ẹ máa ṣe lọ kò sí wàhálà ó nígbà tó máa bu yín ládùúgbò tó yin mú lẹ́yìn lórí pé gbogbo àwọn ọmọ yóò rọ́kọ. Koleoso ọ̀wá gbàbúrò. báàmì ẹ fún mi lọ́tì inú ń bí mi ẹ fún mi lọ́tì. mọ̀
ẹ má bínú ti lọ. ẹ fún mi láti inú ń bí mi. bọ́m. ó fẹ́ dùn lọ. sórí tí ọ̀dà lẹ̀ báyìí nísìn. erinwo yà á ọmọ àwọn ẹ̀wọ̀n ńlá o. mo ń gbọ́. mo níbèrè kan tí mo fẹ́ bí Koleoso jọ ìgbà wo ni mo máa padà lọ sí school. Ṣé mi ò wá ní padà lọ sí school mọ́ ni? I'm beginning to be scared and worried. Gbogbo ò fẹ́ yé mi mọ́. Àbí ṣé mo kàn ṣe máa wà níbí báyìí títí láéláé lélẹ́yìí ni? Òsùn òun kéwé à ń torí rẹ̀ gbàwẹ̀ ó wà ń jọ̀sán. Ṣebí kémi ó lè dáàbò bo ọ ni àbó ti gbàgbé pé mi ni adániwáyé rán sí ọ ni. Ṣebí kí nǹkan kan mọ̀ sí ọ ni. Dákun babaláwo ti ń wọ̀ ọ́ kiri hun ṣé bó bá wá padà sí sùkúlù tó bá wá rí ọ ń bẹ̀ ó màrà tí ó fi ọ́ dá ni. Adéhùn jẹ́ kọjọ́ pé bọ́jọ́ bá ti pé báwa bá ti bọ́ ṣẹ́gun ọ sì mọ gbégbé àlàáfíà lémi rẹ. Ṣé mo máa padà lọ sílé ìwé? Àná. Báàbí o sógbé mi ọmọkùnrin ohun ti ń bọ̀ o alágbára ohun ti ń bọ̀ báyìí mo ti rí wọ́n ti fi hàn mí nínú jígí ó yá ẹ pè gbogbo wọn ọkọ rẹ ti ń bọ̀ ó ti ń bọ̀ ọkọ ara rẹ balẹ̀ kò sí ohun tí ó ṣe ọ́ fọkọ ara rẹ balẹ̀ fiọ́lẹ̀ sẹ́ bóò ní sọ wá fiọ́lẹ̀ ilé fiọ́lẹ̀. ọlọ́ba ìjàntá pàtàkì káàdó àdúgbò odídẹ̀ẹ́ o àgbẹ̀múná ìjàntá ọ̀rọ̀ sí ìgboro àdúró ọ̀gẹ́gẹ́rẹ́ yọ ọ̀gẹ́gẹ́rẹ́ ní bí ewé inú àwọn abiwájú kọ bí ilẹ̀ mọ́tà fọ́fẹ́ yẹ ọ̀tàtà sóòkù mọ́tà mo mú ọmú rẹ́ mọ́tà mo mú ọmú jẹ èmi ọ̀tá níta àyàn gbígbà ẹ̀kọ́ ìgbà àgbà wọ́n gbókè ìdíjẹ òkè ọjẹ́ òkè òkú òkè òsínmi òkè ọgbà òkè ní ọ̀rẹ́ yìí ogún ọkọ́ òkè ní ọ̀rẹ́ yìí ìgbà àdá eriwo yá ẹgbẹ́ wọn nílé. Báàmì ó ti ń bọ̀. ọ̀fun sàlẹ̀ kù. báàmì sí òsì wọ́n sáré kọ́ dẹ́ pè mí náà ní sí òsì kílẹ̀ fún mi. ọtí pẹ́ náà tí nǹkan bá ṣẹlẹ̀ sí òní ti ṣẹlẹ̀ ogun ló délẹ̀ báyìí o. ó ti dé sùn. a sì gbọ́dọ̀ jọ jà báyìí ni. ogun kí wá ni. ẹ̀gbọ́n rẹ̀ ti gba ìyàwó ológun. ológun sì fẹ́ pa á. ológun fẹ́ pa á. òfun sàlẹ̀ fún òfun sàlọ́sùn òfun ìwọ náà ní kọ́ńsà ní mọ̀rìwọ̀ pẹ̀ yẹ́yẹ́yẹ́ ẹ̀fun ní báyé oṣù jẹ́ oṣù ní báyé ẹ̀fun jẹ́. báyìí ó ti ń bọ̀. àtẹ́fún àtọ́sùn èdú ní báyé gbogbo wọn jẹ́ papọ̀. òun dà ìwọ́dà ibikíbi tó bá wà lọ bẹ́ẹ̀ ìwọ́dà. sẹ́wọ́dà rẹ̀ ìwọ́dà báyìí. ìrọ̀ ọ̀rọ̀ àdàkọ̀. àìrójú ọgbẹ́ lára omi ẹgbẹ́ wọlọwọlọ ajálọ́jà koro ẹnìkan gbọ́dọ̀ gbóhùn dùgbẹ̀dùgbẹ̀ lájà ẹ ti jẹ́ tán láyé lónìí ẹ̀ ń lọ rí jẹ́ ìtókù lọ́rùn. ìrẹ́lẹ́gbà bí ọba ti dọ́gbọ́rọ́ pè ní ọmọ wa fẹ́ jọ ọmọ wa fẹ́ mọ ọmọ wa fìdí ọ̀rẹ́ rẹ̀ balẹ̀ lẹ̀ àdúgbò fún ikú ńgbà tí yóò ń jagun àrùn kárùn ikú tó ń gbébọ̀ ní gbàǹjo àwọ̀ ọ̀rà adọ́mọ bíbọ́ àwọ̀ ọ̀rà. ọkọ ló ní kí n mú ọkọ lóminú àfọ̀mọ́ ló ní kí n mú ọ̀fọ̀ níyè torí ẹ tí ọtá máa lórúkọ tá àpọ̀bọ̀ lọ́jọ́ òjì kìtì yọ̀dà lórúkọ tá àpọ̀bọ̀ ẹ̀fọ̀n àti àgàrà wọ́wọ́ òwò lórúkọ tá àpọ̀bọ̀ wọ́rọ̀ kó àga ọgbẹ́ni kìtì ọgbẹ́ ìgbẹ́ ló sọ. ẹ̀sìn mi bẹ́ẹ̀. omi ò bá mi. mo ti jẹgun káyẹ̀ mi ó lè kú mo ti jàkàlà káyẹ̀ mi ó lè kalẹ̀ mo ti jẹ lèkélèké kí n lè borí ọ̀tá ojú oró ní lékè omi òṣì bàtà ní lékè odò ẹ̀tà ní borí ilé àtà ní borí àjà bọ́ọ̀bìnrin bá rúgbà aṣọ gèlè ní borí rẹ̀. yóò mú ẹ má múlù àdáwọ́jọ ìpè ní gbọ̀tá
èpè ọ̀pá ní ọ̀pọ̀ lè mẹ́gbẹ̀ bá pọ̀ yọ ọ̀pá láfọ̀ọ́rá ẹ ṣe pé mú. ẹ má pa irọ́ ọ̀hún ni ẹ má pa irọ́ ọ̀hún ni ẹnìkan ẹ̀ pàkàlà ẹnìkan ẹ̀ jákàlà ẹnìkan ẹ̀ pàkàlà àwọn àgbo ọ̀gbọ́n ni. ó ní ní òjijì ilé mi ìgbà tí ilé mi kan tó ń ta lọ́sí ọmọ tuntun náà tó dùn ọ̀rọ̀ ìgbàlọ́ba tó ń jẹ ìgbàlọ́ba mo jù kó tó jẹ amárùn kan ọmọ kí bàbá rẹ̀ kú. àti mi bẹ́ẹ̀ o. mẹ́ta bá gbọ́mọ ní ojú ọ̀rẹ́ láfíà rẹ̀ lẹ́yìn nígbà bá gbọ́dọ̀ yà lọ́lẹ̀ láfọmọ rẹ̀ lẹ́yìn ẹdúró báwọn gbogbo yẹn máa gbọ̀n jìnnìjìnnì. ọ̀dàfọ̀rọ̀ 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 ẹ bẹ̀rẹ̀ fásọ ẹ bẹ̀rẹ̀ fásọ ẹ bẹ̀rẹ̀ fásọ ẹ bẹ̀rẹ̀ fásọ. ọ̀dàfọ̀rọ̀ ọ̀dàfọ̀rọ̀ mú ọmọ lẹ̀ aláwọ̀ ọkọ̀ mú ọmọ lẹ̀ ọ̀rọ̀ oníwọ̀n mú ọmọ lẹ̀ ìjọba gbẹ́gun lẹ́gùn jẹ́ ìjọba gbọ́ ọ̀rọ̀ ọgbọ́nà mú ọmọ lẹ̀. ọyá ẹ̀wọ́n ti kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ̀wọ́n ti kẹ́lẹ́kẹ́lẹ́ ẹ̀kún ìgbà ọ̀rọ̀ ti ẹ̀kọ́ bá wọ adúbáwọ̀ ikú ìyún ní jagun àrùn ikú ọ̀ ẹgbà òfò èsì àrùn wọn lárọ́ sílé alárọ̀ kọ́lára ikú ìwọ lárọ́ sílé àjẹrò ọjàkúnlé àjẹrò àpàjẹrò lárọ́ sílé àràfọ́ àga ọ̀pá ọyá ooo kàkà fún ẹlẹ́rùn ẹ̀kún. àti láti mọ̀ kí jábọ̀ lọ́jọ́ ògbà. àdókòtà àdó yìí ìyá mi ó. nǹkan tẹ̀. ẹ̀yin tó láyé ẹ̀pá ẹgbẹ̀mí rẹ̀ ẹgbẹ̀mí rẹ̀ ẹgbẹ̀mí rẹ̀. bákàrà bá ti wọ owó ògbó ariwo gèdè kárọ̀. ariwo. ó doni woro jiworo ó doni woro jiworo òkú ajá kì í gbó òkú àgbò kì í kàn. ìràwọ̀ tó bá ṣubú lòdò ni ò ṣègbè. mo bọ̀ yá yìí. mo bọ̀. ọ̀dàdá. sọ́ọ́rí báyìí wọ́n ní ogun tá a torí rẹ̀ jà báyìí ẹ́ kọ̀ wá gbọ́dọ̀ dọ̀la kọ́ ọ̀fọ́mọ mi lé o. òun náà ní sẹ́rù rẹ̀ bá mi. bí ẹ bá ti ń béèrè òjìyàn erin ìyàn ní jẹ́ bẹ́ẹ̀. bàbá ò ní fẹ́ mi. mo dára ní ayé. ẹ filẹ̀ ẹ mú bàwí ẹ mú bàjá aya mi ni ó sùn ìyá sami kìsì kí wọ́n lè mọ̀ pé ọ̀fẹ́ mi lóòótọ́ torí rẹ̀ la ṣe jagun sami kìsì. sẹ́gbọ̀n mi kìsì. sẹ́gbọ̀n jẹ́ ó sùn. sáà. ẹ bá mi. gale ṣálẹ̀ oṣù kàtà wọn kà á jẹ́ ìmọ̀lẹ́gà ní gbọ̀dọ̀ ayé gbọ̀dọ̀ ayé lọ́mọ. ta ló jẹun tájà jùrù àfọkùgò dúró torótoró torótoró. kọ́lé oṣù kọ́mándà ni kábẹ̀rẹ̀ láti ìpìlẹ̀ oṣù pè mí ní bàbá kọ́lé oṣù tó freestyle tó ń dára. Nobody won't go wabi sagba. You have for stories that touch later.